èmi nìkan kọ́ ni mo dáràn, ẹ mú mi jáde kí n wá sọ tẹnu mi o. ọ̀tọ̀ ni ohun tí àwọn èèyàn ń rò ó, bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ohun tí wọ́n fọkàn sí nípa ọ̀rọ̀ Adéyẹmí Adéníyì tí wọ́n ló dá ayédèrú iléeṣẹ́ sílẹ̀, Presidential Foreign Intervention Promotion Council PFIPC, àti ẹni tó fẹjọ́ ẹ̀sùn pé ó mọ̀ nípa ọ̀rọ̀ náà, Fẹ́mi Gbàjàbíàmílà. ohun tí àwọn èèyàn ń rò ni pé ọ̀rọ̀ náà ti tán, ó ti parí, ó ti lọ bí àṣà aláṣà. àbí nígbà tí ọkọ ìyàwó fi ẹjọ́ ìyàwó àti ọkùnrin kan sùn, tí wọ́n sì kó ọ̀rọ̀ délé baálẹ̀, tí wọ́n ní kí wọ́n rojọ́, tí ọkọ ìyàwó ní máàlù yìí ń bá ìyàwó òun sùn, tí ẹni tó bá ìyàwó ẹ̀ sùn jẹ́wọ́ ní gbangba níbẹ̀ pé lóòótọ́ lòun bá ìyàwó ẹ̀ sùn. ìyàwó tí wọ́n bá sùn náà jẹ́wọ́, ó ní lóòótọ́ lọkùnrin ọ̀hún bá òun sùn. ọkọ ìyàwó tún ní àfi kí wọ́n wá mú ajé sí i kí wọ́n lè mọ ẹni tó ń parọ́. kí ló tún kù tó fẹ́ gbọ́ jù bẹ́ẹ̀ lọ? gbogbo àwọn tí wọ́n dárúkọ pé ọ̀rọ̀ yìí kàn, àwọn iléeṣẹ́ oríṣiríṣi, gbogbo wọn ló ti jáde wá o. ohun kan náà tí wọ́n sì ń sọ ni pé àwọn jẹ̀bi. lọ́dọ̀ àwọn ni kinní náà ti dàrú wá, àwọn làwọn wà nídìí ẹ̀, àṣìṣe gidi làwọn ṣe, àwọn sọ́ọ̀rì gan-an ni. nígbà tí gbogbo wọn sì ti jáde bẹ́ẹ̀ tí wọ́n sà ń sọ pé àwọn jẹ̀bi ni, wọ́n ní kò sí ohun tẹ́nikẹ́ni tún lè sọ sọ́rọ̀ náà mọ́ ju kí kálukú gbà bẹ́ẹ̀ lọ. nítorí bẹ́ẹ̀ làwọn èèyàn gbogbo ṣe ń sọ pé ẹjọ́ náà ti parí, ọ̀rọ̀ ti kú, bó tilẹ̀ jẹ́ pé oníkálukú mọ̀ pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà yóò parí sí. wọ́n mọ̀ pé kinní kan wà lẹ́yìn ẹ̀. àmọ́ ta ni wọ́n ro tèmi fún lọ̀rọ̀ dàbí orin olórin? kò sẹ́ni tó tún fẹ́ wí kinní kan mọ́ o. àfi bí ọlọ́rọ̀ fúnra ẹ̀ ti jáde báyìí o. Adéníyì Adéyẹmí ti sọ̀rọ̀ o. nínú ọgbà ẹ̀wọ̀n ni Adéníyì Adéyẹmí wà. àwọn ọlọ́pàá ti mú un láti ọjọ́ 14 oṣù keje tó kọjá yìí ní abúlé kan lẹ́kùn Ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. adájọ́ Muhammadu Umaru ló pàṣẹ pé kí wọ́n wá a kí wọ́n sì mú un, ìyẹn nígbà tó yẹ kó wá sílé ẹjọ́ ṣùgbọ́n tí kò wá, tí lọ́ọ̀yà ẹ̀ Genesis sọ pé ẹ̀rù ló ń bà á o, nítorí ọkùnrin náà sọ pé àwọn kan ti ń lépa ẹ̀mí òun kiri, wọ́n fẹ́ pa òun dànù nítorí ọ̀rọ̀ yìí. nígbà náà ni adájọ́ Umaru pàṣẹ pé kí àwọn ọlọ́pàá wá kí wọ́n sì rí i mú, kí wọ́n sì fi í pamọ́, òun adájọ́ yóò sì rí i pé wọ́n dáàbò bò ó dáadáa. ọjọ́ náà gan ni wọ́n mú Adéyẹmí, láti ìgbà náà ló sì ti wà nínú àhámọ́. nígbà tí ìgbìmọ̀ táwọn aṣòfin gbé dìde láti wádìí ọ̀rọ̀ yìí wò wá pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá pátá tó jí dìísù ní ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ tó kọjá, ọjọ́ 27 oṣù keje, pé kó rí i pé àwọn ọlọ́pàá mú Adéyẹmí jáde níbi yòówù tí wọ́n bá tì í mọ́. àwọn sì gbọ́dọ̀ gbé e dé iwájú ìgbìmọ̀ oníwádìí náà kí àwọn lè fi ọ̀rọ̀ wá a lẹ́nu wò, kí àwọn gbọ́ tẹnu ẹ̀ gan-an. ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù keje yẹn náà ni wọ́n ní kí wọ́n gbé e wá o, ìyẹn ní ọjọ́ kẹta sí ọjọ́ tí ìgbìmọ̀ náà pàṣẹ. àmọ́ nígbà tí ọjọ́ náà pé, wọn ò gbé Adéyẹmí wá o. ẹni tó sì wá aṣojú ọ̀gá ọlọ́pàá pátá níbẹ̀ ni àwọn ò lè gbé Adéyẹmí wá nítorí kì í ṣe àwọn gan làwọn mú, pé tí wọ́n bá fẹ́ mú Adéyẹmí jáde níbi tó wà, àfi kí adájọ́ pàṣẹ bẹ́ẹ̀ fáwọn. àwọn gbọ́dọ̀ gbàwé ìwé adájọ́ nìkan làwọn lè fi gbé e jáde. ọ̀pọ̀ èèyàn nínú wọn ò dùn sí ọ̀rọ̀ yìí rárá o, pàápàá nígbà tó jẹ́ ọkùnrin náà lẹ́lẹ́jọ́. ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ń sọ, gbogbo ẹni tó sì wá síbẹ̀ ló ń sọ pé òun ló gbé ayédèrú lẹ́tà wá bá àwọn kí àwọn tó kọ ojúlówó ìwé fún un. kódà wọ́n rojọ́ títí débi pé nínú àwọn lẹ́tà tí wọ́n ń pè ní ayédèrú yìí, 9 kan wà níbẹ̀ tó jẹ́ pé ọ̀ríjínà ni wọ́n, ojúlówó ìwé ni gbogbo wọn ń ṣe. àwọn èèyàn ìjọba fúnra wọn ni wọ́n fọwọ́ sí i, kì í ṣe ayédèrú rárá. ṣùgbọ́n àwọn tí wọ́n kọ lẹ́tà yìí, àwọn ọ̀gá tí lẹ́tà náà jáde láti ọ́fíìsì wọn ti sọ pé àwọn làwọn kọ̀wé wá, àwọn jẹ̀bi ọ̀rọ̀ náà. ṣùgbọ́n Adéyẹmí ló so owó àwọn mọ́gi. lẹ́tà tó ti kọ́kọ́ kọ láti ìsàlẹ̀ tí àwọn kò wò dáadáa ló jẹ́ kí àwọn sáyìn ìwé ẹ̀ fún. ọ̀gá aṣírò owó àgbà pátá, ẹni tí wọ́n fún Adéyẹmí ní kóòdù láti ibẹ̀, Babátúndé Ògúnjìmí, ní lóòótọ́ ni àwọn làwọn kọ̀wé fún, àwọn sì fún un ní kóòdù náà, ṣùgbọ́n àwọn ò mọ̀ pé ayédèrú ni ìwé tó kọ sáwọn. ó ní àwọn gbà pé àwọn jẹ̀bi,
àmọ́ gbogbo ẹ̀bí náà pátá ni wọ́n dìrú Adéyẹmí pé ìwé tó mú wá làwọn èèyàn àwọn fi ṣe àṣìṣe. Bí òun ti sọ yìí náà ni arábìnrin Dèdè Esther Wasinjak náà sọ. Dèdè Esther Wasinjak yìí ni olórí àwọn òṣìṣẹ́ ọba pátá. Ọ́fíìsì ẹ̀, Office of the Head of Civil Service, ni wọ́n ti kọ̀wé jáde láti fún iléeṣẹ́ Adéyẹmí ní ọ́fíìsì. Àwọn náà ni wọ́n sì fún un láṣẹ pé kó gba àwọn òṣìṣẹ́ bíi 314. 314. Àwọn náà ní àwọn làwọn ṣe bẹ́ẹ̀ o, àmọ́ Adéyẹmí ló fi ewé àbò bo àwọn lójú. Ó lo nǹkan fáwọn ni, ìyẹn làwọn ò fi ríran. Ṣé lóòótọ́ lewúrẹ́ kì í gbénú ọlẹ̀ kó ríran, àgùntàn kì í gbénú ọlẹ̀ fọhùn, ohun abẹ́ odó kan kì í róde. Wọ́n ní ẹbí kan náà tí àwọn sì jẹ́ nìyẹn. Àwọn ò ríran pé ayédèrú ìwé ló gbé wá, níbẹ̀ ló sì ti mú àwọn. Bẹ́ẹ̀ ló jẹ́ gbogbo àwọn iléeṣẹ́ yìí pátá ló gbà pé àwọn ṣe àṣìṣe. Wọ́n gbà pé àwọn làwọn kọ àwọn ọ̀ríjínà lẹ́tà jáde. Kódà iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀, Office of the Secretary to the Government of the Federation, tí wọ́n kọ́kọ́ ń fapá jánu pé àwọn ò mọ kinní kan, tí àwọn èèyàn wọn sì ń sọ̀rọ̀ lórúkọ akọ̀wé àgbà George Akume fúnra ẹ̀ náà pé àwọn ò mọ kankan nípa ọ̀rọ̀ yìí o. Àwọn náà kúlú tẹ́ǹpà gbẹ̀yìn ni wọ́n jókòó jẹ́ nígbà tí òótọ́ ọ̀rọ̀ ranjú mọ́ wọn. Àwọn náà gbà pé àwọn jẹ̀bi, àwọn ò sì jàǹpátá mọ́. Adéyẹmí mú àwọn níbi tí ò ti dáa ni. Àwọn iléeṣẹ́ aṣírò owó àgbà, Office of the Accountant General of the Federation, tí wọ́n ní ayédèrú kóòdù ló wà lọ́wọ́ ẹ̀, padà wá sọ pé ayédèrú kọ́, àwọn làwọn fún un. Wọ́n sì sọ ibi tí àwọn ti ṣe àṣìṣe, pé ẹni tí àwọn ní kó mú ìwé náà lọ láti ọ́fíìsì àwọn kó mú lọ sílé iṣẹ́ ààrẹ presidency ní Sọrọ, kó mú débẹ̀. Nígbà tí àwọn sì wádìí làwọn tó mọ̀ pé kò mú ìwé ọ̀hún lọ rárá. Ìgbà tí àwọn aṣòfin sì ń béèrè pé ṣé àǹjọ̀nú ló hu irú ìwà bẹ́ẹ̀ ni àbí èèyàn ni, àwọn ní rárá o, èèyàn ni kì í ṣe àǹjọ̀nú. Àwọn yẹn tún níṣẹ́ ilé ayé yìí náà ló ń gbé ní àbí ọ̀run. Wọ́n ní ilé ayé yìí náà ló wà. Joshua Luka tó wá aṣojú fún aṣírò owó àgbà náà sì náwó sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. Ó ní ẹni tí òun wí gan rèé, Abdullahi Bello ni. Òun ló yẹ kó mú ìwé lọ bá wọn ní presidency tí kò mú un lọ. Òun ló mú ìwé fáwọn Adéyẹmí. Bẹ́ẹ̀ ló jẹ́ gbogbo ẹni tó wá síwájú ìgbìmọ̀ náà tí wọ́n sì jẹ́ ọ̀gá ńláńlá nílé iṣẹ́ ìjọba àpapọ̀ Nàìjíríà ni wọ́n sọ pé àwọn jẹ̀bi. Ǹjẹ́ kí wọ́n mú Adéyẹmí wá kó wá sọ̀rọ̀ tẹnu tiẹ̀ níbi tí ẹkùn ti pa ẹlẹ́rìí jẹ nìyẹn o. Àwọn ọlọ́pàá ò mú Adéyẹmí wá. Bẹ́ẹ̀ ni àwọn ìgbìmọ̀ tó ń wádìí ọ̀rọ̀ yìí kò pé Fẹ́mi Gbàjàbíàmílà. Àwọn aráàlú kò sì fẹ́ bẹ́ẹ̀ rárá. Wọ́n ní báwo ni ìgbìmọ̀ kan ṣe lè ní òun ń gbọ́ ẹjọ́ àwọn méjì tí wọ́n jọ ń parọ́ mọ́ ara wọn, tí wọn ò sì ní pe àwọn méjèèjì kí wọ́n tilẹ̀ béèrè ọ̀rọ̀ lẹ́nu wọn wò lójú gbogbo ayé. Ọ̀rọ̀ náà kò yé èèyàn ní tòdodo, torí ohun tí gbogbo èèyàn ń rò ní pé ìgbìmọ̀ àwọn aṣòfin yìí yóò pe Fẹ́mi Gbàjàbíàmílà. Wọn yóò sì fi dandan lé pé àwọn gbọ́dọ̀ rí Adéyẹmí nítorí ibi tí ọ̀rọ̀ wà gan-an nìyẹn. Àmọ́ ìgbìmọ̀ náà kò tiẹ̀ pé Gbàjà rárá ní tiwọn. Nígbà tí Adéyẹmí tí wọ́n pè tí àwọn ọlọ́pàá ò sì ti mú un wá, ọ̀tọ̀ lọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ. Wọ́n ní ìwádìí àwọn ti fẹ́ parí nìyẹn. Àwọn ẹ̀rí tí àwọn ti rí gbà náà ti tó. Àwọn yóò lo àwọn ẹ̀rí náà torí gbogbo àwọn tí wọ́n wá ni wọ́n ti fi ẹsẹ̀ múlẹ̀ pé ayédèrú ni iléeṣẹ́ Adéníyì Adéyẹmí, ìyẹn iléeṣẹ́ Presidential Foreign Intervention Promotion Council. Olórí ìgbìmọ̀ yìí, Yusuf Gagdi, náà ni àwọn yóò gbé ìwé tàwọn jáde lórí ẹ̀, torí ó ti hàn pé àwọn iléeṣẹ́ ìjọba wọ̀nyí náà ní ẹ̀bi tiwọn tó pọ̀. Torí bí ẹnìkan ṣoṣo ti ṣe lè dà wọ́n ríboríbo tó bẹ́ẹ̀ yẹn, tí bí iléeṣẹ́ ìjọba bíi 10 sì ń forí gbárí pẹ̀lú bí èrò ti pọ̀ tó láwọn iléeṣẹ́ ìjọba wọ̀nyí. Ó ya gbogbo èèyàn lẹ́nu. Lọ́rọ̀ kan ṣá, Yusuf Gagdi ní àwọn ti fẹ́ parí ìwádìí tàwọn. Àbọ̀ ìwádìí náà àwọn yóò sì gbé e fún àwọn aṣòfin tó rán àwọn níṣẹ́. Ibi abásároko tì sí náà làá fàbọ́ sí. Ẹni sì rán ni níṣẹ́ làá bẹ̀rù. Èèyàn ò gbọ́dọ̀ bẹ̀rù ẹni tí yóò jẹ́ fún. Ohun tó dùn Adéyẹmí níbi tí wọ́n tì í mọ́ nìyẹn. Lòun náà bá jáde tó pariwo sọ̀rọ̀. Àwọn lọ́ọ̀yà tí wọ́n ń ṣojú ẹ̀ ni wọ́n jáde lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 2 oṣù kẹjọ 2026. Wọ́n ní Adéyẹmí sọ̀rọ̀ jáde láti inú àhámọ́ tó wà o. Ó ní ohun tí ìgbìmọ̀ oníwádìí náà fẹ́ ṣe ya òun lẹ́nu. Ó ní kò yẹ kí wọ́n parí ìwádìí wọn bẹ́ẹ̀. Kò sì sí bí wọ́n ti ṣe lè parí ìwádìí wọn láì jẹ́ kí òun jáde kí òun wá sọ tẹnu òun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn iléeṣẹ́ ńláńlá wá ń sọ lọ́dọ̀ wọn yẹn,
irọ́ kàbìtì ni wọ́n ń pa mọ́ òun o. Adéníyì ni kò sí kinní kan tó lè mú iṣẹ́ ìgbìmọ̀ yìí kún ju kí òun jáde kí òun náà wá sọ tẹnu òun lọ. Ọkùnrin náà ní àwọn àṣírí ńláńlá wà nídìí ọ̀rọ̀ wọ̀nyí. Nígbà tí òun bá sì wá, gbogbo ayé pátá ni yóò gbọ́. Ó ní òun ti ń sọ tipẹ́ pé kí wọ́n jẹ́ kí òun náà jáde kí òun wá sọ̀rọ̀. Òun sì ti ń sọ pé irú ìgbìmọ̀ yìí gan-an lòun fẹ́. Ìgbìmọ̀ tó jẹ́ ní gbangba làwọn yóò ti rojú ẹnu àwọn, tí gbogbo ìlú yóò sì gbọ́ ohun tí òun bá sọ. Ó ní gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n wá ń sọ̀rọ̀ yẹn, gbogbo wọn ní àwọn jọ mọ̀ nípa ẹ̀ o. Àbí nígbà tí kìí ṣe òun lo oògùn ìṣújú fún wọn, báwo lòun nìkan yóò ṣe máa lọ máa bọ̀ láàrin wọn tí òun yóò sì máa ṣe gbogbo ohun tí wọ́n ní òun ṣe yìí? Ṣé ìyẹn ṣe é ṣe ṣáá ni? Ó ní àwọn jọ mọ kinní wọ̀nyí láti òkè délẹ̀ ni. Àwọn iléeṣẹ́ míì àti ẹ̀ka ìjọba míì sì wà nídìí ọ̀rọ̀ yìí tí wọn ò tiẹ̀ tí ì dárúkọ wọn rárá, pé gbogbo eléyìí kò lè yanjú bí òun ò bá jáde sí gbangba wá sọ̀rọ̀ o. Àwọn lọ́ọ̀yà Adéyẹmi tí wọ́n kọ̀wé sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin yìí wá ní ó ti hàn gbangba pé àwọn kan wà níbì kan tí wọ́n fẹ́ẹ́ fi Adéyẹmi rúbọ ni o, pé wọ́n fẹ́ẹ́ di gbogbo ẹrù náà lé lórí, pé wọ́n ti sọ ọ́ di ẹni tí wọ́n di ẹrù wíwo lé lórí tó ń ṣiṣẹ́ kò sì sí bí yóò ti sá lọ ní wàràṣe ṣàbáyìí bí kò ṣe sí ọ̀dọ̀ àwọn aṣòfin. Àwọn lọ́ọ̀yà yìí ní kí àwọn ará ilé ìgbìmọ̀ yìí náà wò ó pé nígbà tí iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀, iléeṣẹ́ aṣírò owó ìjọba àpapọ̀, iléeṣẹ́ olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀, Central Bank of Nigeria tó jẹ́ tìjọba àpapọ̀, ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré, àwọn àjọ EFCC tó jẹ́ tìjọba àpapọ̀, tí gbogbo wọn yìí bá iléeṣẹ́ náà ṣe, tí wọ́n kówó kalẹ̀ fún iléeṣẹ́ náà, tí wọ́n kó àwọn òṣìṣẹ́ kalẹ̀ fún iléeṣẹ́ ọ̀hún, tó sì jẹ́ gbogbo àwọn iléeṣẹ́ wọ̀nyí pátá ni wọ́n yẹ ìwé iléeṣẹ́ PFIPC yìí wò, tí gbogbo wọn wá ń gbẹ̀yìn báyìí tí wọ́n ń di ẹrù náà lé Adéyẹmí nìkan lórí. Ṣé kò ti hàn pé àwọn kan fẹ́ẹ́ fi rúbọ lásán ni? Àbí ẹ̀dá èèyàn kan ṣoṣo wo ló lè dá gbogbo ohun tí wọ́n ń kà sílẹ̀ yìí ṣe? Àwọn yìí ni wọ́n wá sọ pé ọ̀rọ̀ wà lẹ́nu Adéyẹmí o. Àwọn ọlọ́yà ẹ̀ ló ń wí bẹ́ẹ̀ o. Wọ́n ní kí ilé ìgbìmọ̀ yìí gbà á láyè kó wá wí tẹnu ẹ̀ nìkan ló lè yanjú ohun gbogbo tó wà níwájú wọn. Àti pé níbi tí ọ̀rọ̀ wà báyìí, àwọn aṣòfin, àwọn ọlọ́pàá, àwọn adájọ́, àwọn nìkan ni wọ́n lè sọ ìdí tí wọn kò ṣe ní fẹ́ kí Adéyẹmí jáde sí gbangba báyìí kó wá rojọ́ o. Ọkùnrin náà ní òun ti gbáradì, òun ti ṣetán. Níbi tí ọ̀rọ̀ sì wà báyìí, àfi kó jáde. Bí wọn kò bá fi jẹ́ kí Adéyẹmí jáde, àwọn èèyàn wọn yóò ní yàtọ̀ sí adìyẹ tó ṣu tí ò tọ̀, àbùkù ara wọn ni o. Ó ní bàtà tó jó tí ò tàpá rádaràda lásán ni. Àyè ń retí ilé ìgbìmọ̀ aṣòfin Nàìjíríà, kí ni wọ́n fẹ́ ṣe sọ̀rọ̀ Adéyẹmí yìí o? Ọláyíwọlá alága ló ń yẹ ìwé tuntun tí Adéyẹmí kọ sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.